ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ fún ọgbọ́n rẹ, a dúpẹ́ fún ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ tẹ́ ń tàn sínú ayé wa àti sí ẹ̀ka ẹsẹ̀ wa. A dúpẹ́ Olúwa nítorí pé ẹ ò jẹ́ kí a ṣègbé pẹ̀lú ayé, ẹ ò jẹ́ ká bá ayé lọ. A dúpẹ́ nítorí pé ẹ ò jẹ́ kí a sọnù, ẹ ò jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó rí wa gbé lọ. A gbé ọ̀gá nítorí pé mú wa dúró nínú ọ̀rọ̀ rẹ. A sì dúpẹ́ nítorí pé ẹ̀yin Ọlọ́run ṣe àwọn ìsìn wa gbogbo ní ìtẹ́wọ́gbà. A dúpẹ́ nínú àánú ńlá yín, ẹ mú wa mọ oṣù ẹ̀kẹsàn pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. A dúpẹ́ nítorí pé ẹ mú wa mọ ọjọ́ ìní tí ṣe ọjọ́ ẹ̀kẹta tí sì ṣe Wednesday àkọ́kọ́ nínú rẹ̀. A gbé ọ̀gá nítorí pé tó kó wa jọ pọ̀ níwájú yín láti wá gbọ́ láti ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ nítorí pé ó sì kọ́ wa, ẹ tún fi ẹsẹ̀ wa lé ọ̀nà sí i ní orúkọ Jésù. Olúwa gba ọpẹ́ wa. A fẹ́ ẹ̀kọ́ tí àṣálẹ́ yìí lé yín lọ́wọ́. Olúwa ẹ darapọ̀ pẹ̀lú wa. Olúwa wá gba ẹ̀kọ́ tí àṣálẹ́ yìí kọ́. A gbàdúrà fún ìmọ́lẹ̀ àtòkè wa kí ó mọ́lẹ̀ sí ọkàn wa nípasẹ̀ ẹ̀kọ́ tí àṣálẹ́ yìí ní orúkọ Jésù. Ẹ wá ṣe bí Ọlọ́run wa. Gbogbo ipá àti agbára nínú ìjọba Sátánì ká má lè ní òye ẹ̀kọ́ tí àṣálẹ́ yìí, ẹ gbiná sọ̀rọ̀ ní orúkọ Jésù. Ògo ni f'Olúwa lókè ọ̀run. À ń béèrè fún ẹ̀mí mímọ́ láti kọ́ wa, láti bá wa sọ̀rọ̀ ní èdè tí ó gbà yé wa. Ẹ ṣe bí Ọlọ́run wa. Ògo ni f'Olúwa lókè ọ̀run ní orúkọ Jésù Kristi ní a gba àdúrà. Ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ kókó náà tí a pè ní gbígba ìtọ́nisọ́nà Ọlọ́run. A sì bá wa sọ̀rọ̀ nípa bí àwọn ènìyàn wọ̀nyí ṣe lọ sí ilẹ̀ Kénáánì nípa ìdarí Mósè láti ọ̀dọ̀ Ọlọ́run láti yan àwọn 12, ẹnìkan láti inú ẹ̀yà kan láti lọ ṣe àmì ilẹ̀ náà, bóyá ilẹ̀ tí ó dára ni tàbí èyí tí ò dára. Bákan náà a sì sọ fún wọn láti ọ̀dọ̀ Mósè wá láti wo irúfẹ́ àwọn ènìyàn tí ó ń gbé ní ilẹ̀ náà àti irúfẹ́ ìlú tí wọ́n ń gbé, bóyá èyí tí ó jẹ́ olódi ni tàbí èyí tí kò yìí ṣe olódi, àti pé wọ́n sì láti rin ilẹ̀ náà láti òkè lọ sí ìsàlẹ̀, láti ìhà kìíní lọ sí ìhà kejì. Wọ́n sì mú nínú àwọn èso ilẹ̀ náà wá. A sì rí i pé wọ́n sì wá, wọ́n sì lọ. Nígbà tí wọ́n sì máa padà bọ̀, a sọ fún wa wípé wọ́n mú ìròyìn rere àti ìròyìn búburú wá. A rí i pé ṣáájú wọn kọ́kọ́ sọ pé ilẹ̀ náà dára, ó sì jẹ́ ilẹ̀ lẹ́tù lójú. Àwọn èso tí wọ́n sì mú wá sì jẹ́ ẹ̀rí wípé ilẹ̀ náà dára, ṣùgbọ́n wọ́n sì sọ wípé ilẹ̀ náà ó jẹ́ ilẹ̀ tí ó mú àwọn olùgbé rẹ̀ jẹ. Àwọn ọmọ Ánákì ń gbé ní ilẹ̀ náà, a sì dàbí ẹlẹ́ngà ní ojú wọn. Àwa gan dàbí ẹlẹ́ngà ní ojú ara wa ní ẹ̀gbẹ́ wọn. Èyí ni a sọ fún wa ní ìjẹ́jọ́. Bákan náà sì ń sọ fún wa bí a ti ń lọ ní ìrìn àjò ìgbé ayé wa lọ sí ìjọba Ọlọ́run. Onírú àwọn ìpèníjà ni a lè rí, ṣùgbọ́n èyí kì í ṣe èyí kò fún wa ní àǹfààní láti bẹ̀rù tàbí láti sọ nǹkan mìíràn nípa ìlérí àti májẹ̀mú Ọlọ́run, ṣùgbọ́n ní láti dúró nínú ìgbàgbọ́. Lónìí à ń lọ ní abala kejì ẹ̀kọ́ náà. Abala kejì ẹ̀kọ́ yìí tí a ó lọ nínú rẹ̀ ní àṣálẹ́ yìí ń sọ fún wa nípa àkókò fún àǹfààní. Àkókò fún àǹfààní nínú ìwé Númérì orí 14 ẹsẹ̀ 6 dé ẹsẹ̀ 10 àkọ́kọ́. Ìwé Númérì orí 14 láti ẹsẹ̀ 6 sí abala àkọ́kọ́ ẹsẹ̀ 10. Ṣáájú ní ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 5, ní gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè, wọ́n sì ké. Àwọn ènìyàn náà sì sunkún ní òru náà. Gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Árónì. Gbogbo ìjọ sì wí fún wọn pé, àwa ìbá kúkú ti kú ní ilẹ̀ Íjíbítì, tàbí àwa ìbá kú ní aginjù yìí. Nítorí kí ni Olúwa ṣe mú wa wá sí ilẹ̀ yìí láti ti ipa idà ṣubú? Àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ. Ó wá sọ fún wa kí a padà lọ sí Íjíbítì. Wọ́n sì wí fún ara wọn pé, ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíbítì. Ẹsẹ̀ 5. Nígbà náà ni Mósè àti Árónì dojú wọn bolẹ̀
níwájú gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì. Ní ẹsẹ̀ kínní dé ẹsẹ̀ karùn-ún tí a kà fún wa yìí, a rí ohun tó ṣẹlẹ̀. A rí pé àwọn ènìyàn wọ̀nyí, àkókò ńlá ni eléyìí fún wọn láti dáhùn, pàápàá jùlọ sí ìròyìn búburú èyí tí àwọn ènìyàn 10 mú wá. A sọ fún wa ní ìjẹ́jọ́ wípé politically majority carry the vote, but spiritually when we are at the side of God, or when we are on the side of God, even if it is only 1 or 2 persons, they are majority. So a rí pé èyí yàtọ̀, torí pé one with God is a majority. Ó tilẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn 2 ló mú ìròyìn dáradára wá, ṣùgbọ́n síbẹ̀ a rí wípé èyí wà nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ìlànà Ọlọ́run. A sọ fún wa ní ìjẹ́jọ́ wípé Joshua kò kọ́kọ́ sọ̀rọ̀, ṣùgbọ́n Kálébù sọ̀rọ̀. Ó bá àwọn ènìyàn sọ̀rọ̀ pé àwa lè gba ilẹ̀ náà, àwa lè borí rẹ̀. Ẹ jẹ́ kí a lọ ní ọ̀kan náà sí ilẹ̀ náà, nítorí pé àwa lè ṣe. Ẹni pé bí ó bá jẹ́ Joshua ló sọ̀rọ̀, àwọn ènìyàn lè sọ wípé torí pé ó jẹ́ ọmọ, ó jẹ́ ní ọwọ́ ọ̀tún Joshua, ta ni yóò gbètì, tàbí ìhà ta ni yóò wà bí kò ṣe Mósè àti Árónì. Ṣùgbọ́n a rí wípé ohun tí Kálébù sọ, Joshua faramọ́ ohun tí Kálébù sọ. Ẹni pé àwọn ènìyàn 2 náà lè sọ wípé wọ́n mú ìròyìn tó dára wá ní ti ilẹ̀ náà, bẹ́ẹ̀ ni wọn ò sì wo ohun ti ara, ṣùgbọ́n wọ́n wo ohun ti ẹ̀mí, nípa wípé pẹ̀lú ìgbàgbọ́ àti nípa oore ọ̀fẹ́ Ọlọ́run wọ́n lè gba ilẹ̀ náà, nítorí pé èyí ni Olúwa ti sọ. Èyí sì ni májẹ̀mú Ọlọ́run àti ìlérí rẹ̀ láti fún àwọn ènìyàn Ísírẹ́lì. Pàtàkì yìí ni ó ṣe mú wọn jáde kúrò nílẹ̀ Íjíbítì sí ilẹ̀ náà. A sì rí pé nítorí àìgbàgbọ́ yìí ní ìrìn 40 ọjọ́ fi ń lọ sí ìrìn 40 ọdún. A rí wípé ní àṣálẹ́ ọjọ́ náà, nítorí ìròyìn búburú tí àwọn ènìyàn 10 mú wá, nínú àwọn 12 àwọn ènìyàn 10 mú sọ nǹkan, nígbà tí àwọn 2 sọ nǹkan mìíràn. A rí pé àwọn ènìyàn, nítorí àwọn adarí wọn, gbogbo àwọn ẹ̀yà 12 yìí ló ti gbọ́ nípa ohun tí àwọn 10 yìí sọ. Ó ṣe kí ó jẹ́ láti ọ̀dọ̀ olórí wọn tàbí láti ọ̀dọ̀ Mósè àti Árónì, ẹni tí wọ́n kọ́kọ́ sọ ọ̀rọ̀ ìròyìn náà fún, kó tó dé ọ̀dọ̀ àwọn adarí ìdílé kọ̀ọ̀kan, ẹ̀yà kọ̀ọ̀kan. Then gbogbo òru ni wọ́n fi ń ké, ni wọ́n fi ń sun ẹkún. Nígbà tí ilẹ̀ sì máa mọ́, wọ́n bẹ̀rẹ̀ sí kún sí Mósè, wọ́n bẹ̀rẹ̀ sí kún sí Árónì. Èyí tí ẹ ṣe yìí, nítorí wípé ìdí tí wọ́n fi ṣe eléyìí náà ni wípé ṣe ni ó dá wọn lójú wípé ilẹ̀ tí Olúwa pinnu rẹ̀, tàbí ilẹ̀ tí ó ṣe ìlérí fún wọn láti mú wọn lọ, èyí náà ni wípé wọn yóò ti ọwọ́ idà ṣubú. Èyí kì í sì ṣe ìpinnu Ọlọ́run. Ètí àti èròǹgbà àti ìpinnu Ọlọ́run náà ni wípé láti mú wọn jogún ilẹ̀ náà, láti kí wọ́n gba ilẹ̀ náà, kí wọ́n sì máa gbé inú rẹ̀. Nínú ìwé Deuteronomy orí 1 ẹsẹ̀ 27, iná ni ìwé òfin kejì, èyí tí Mósè tí ó tún sọ ọ̀rọ̀ rẹ̀ fún àwọn ènìyàn wọ̀nyí ní ìgbà tí Mósè tí ó ti ń múra, pàápàá jùlọ tó sì ti mọ̀ wípé òun kò ní pẹ́ kúrò lẹ́yìn àwọn ènìyàn wọ̀nyí, nítorí pé Olúwa ti búra fún wípé kò ní wọ ilẹ̀ Kénáánì, nítorí kò bu ọlá fún Ọlọ́run níwájú àwọn ènìyàn Ísírẹ́lì níbi omi Mẹ́ríbà. Ẹ̀yin sì kùn nínú àgọ́ yín wípé nítorí tí Olúwa kórìíra wa ni ó ṣe mú wa láti Íjíbítì jáde wá, láti fi wá lé ọwọ́ àwọn ọmọ Ámórì láti run wá. Èyí ni èrò wọn, èyí ni ète wọn, èyí sì ni ìrètí wọn, èyí tí ó yàtọ̀ sí ohun tí Olúwa ní fún wọn. Èyí ni pé èyí ni wọ́n sọ nípa ohun tí ó ṣẹlẹ̀. A rí wípé ní àárọ̀ àsọ fún wa, ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí kún sí Mósè àti Árónì. A sì rí pé wọ́n sì ń kẹnu rẹ̀ wípé ẹ jẹ́ kí a yan olórí o. Wọ́n kọ Mósè, wọ́n kọ ìdarí Mósè, wọ́n kọ ìṣàkóso Mósè àti Árónì. Wọ́n sì ń kẹnu rẹ̀ wípé ẹ jẹ́ kí a yan adarí tí yóò sìn wá, tí yóò tún máa ṣe amọ̀nà wa padà lọ sí Íjíbítì. A rí pé nǹkan yìí burú ní ojú Mósè
àti Áárónì wọ́n sì dojú wọn bolẹ̀ nínú gbígba àdúrà ìdákẹ́jẹ́, àdúrà ìrònú níwájú àwọn ènìyàn Ísírẹ́lì. Wọ́n dojú wọn bolẹ̀. Èyí jẹ́ ìdààmú ọkàn fún Mósè àti Áárónì. Àwọn ènìyàn tí a ti ń mú lọ, tí a sì ti ń sọ nípa títóbi Ọlọ́run, even àwọn gan, they are even seeing, they have witnessed the power of God and all the miracles that God has done in their midst, even before they left the land of Egypt. Ṣùgbọ́n ṣe ní àwọn ènìyàn kún fún àìgbàgbọ́, wọ́n kún fún àìgbàgbọ́. A rí pé èyí mú kí Mósè àti Áárónì kí ó banújẹ́ nítorí pé wọn ò gbàgbọ́ nínú ohun tí Olúwa ti sọ. Ẹ jẹ́ kí a wo ìwé Númérì yẹn orí 16 ẹsẹ̀ 22. Númérì orí 16 ẹsẹ̀ 22. Ó ní wọ́n sì dojú wọn bolẹ̀, wọ́n wí pé Ọlọ́run ẹ̀mí gbogbo ènìyàn, ọkùnrin kan á lè ṣẹ kí ìwọ kí ó sì bínú sí gbogbo ìjọ. Ẹni àkókò tí Dátánì, Kórà àti Ábírámù tí wọ́n ṣẹ̀ sí Ọlọ́run, tí wọ́n kú sí Mósè, tí wọ́n dìtẹ̀ sí Mósè. A rí pé Mósè bá Olúwa sọ̀rọ̀. Mósè sì sọ fún àwọn ènìyàn tí ó wà ní àgọ́ àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí kí wọ́n kúrò ní ẹ̀gbẹ́ wọn. Àwọn ènìyàn sì kúrò ní ẹ̀gbẹ́ wọn, ṣùgbọ́n a rí about 250 ènìyàn tí wọ́n fara mọ́ ohun tí àwọn ọlọ̀tẹ̀ mẹ́ta yìí tí wọ́n ń ṣe àti ìgbésẹ̀ tí wọ́n gbé. Mósè sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Olúwa má ṣe jẹ́ kí àwọn ènìyàn kí ó kú bí àwọn ènìyàn ṣe ń kú. Má ṣe bẹ̀ wọ́n bí ẹ ṣe ń bẹ àwọn ènìyàn wò. Jẹ́ kí wọ́n kú ikú tí ó yàtọ̀. Jẹ́ kí ìbẹ̀wò náà kí ó jẹ́ èyí tí ó yàtọ̀. So kí àwọn ènìyàn lè mọ̀ wípé Olúwa ìwọ ni ó rán mi. Bíbélì jẹ́ kí a mọ̀ wípé bí Mósè ti ń dákẹ́ ọ̀rọ̀ sísọ, ilẹ̀ sì là ní abẹ́ ẹsẹ̀ wọn, ó sì ń gbé wọn mì. Ilẹ̀ ń gbé wọn mì, àti àwọn àti aya àti ọmọ wọn ọkùnrin àti àwọn ọmọ obìnrin. Àwọn ènìyàn sì sá kúrò ní ẹ̀gbẹ́ wọn torí igbe wọn ó jẹ́ èyí tí ó ní agbára tí ó sì bà ènìyàn lẹ́rù. Àwọn ènìyàn sì wí pé kí àwọn náà kí ó má bàa rì sínú ilẹ̀ bí tiwọn. Wọ́n sá. Àwọn 250 àwọn ènìyàn tí ó wà pẹ̀lú wọn, Bíbélì sọ fún wa pé iná ti iwájú Olúwa sọ̀kalẹ̀, ó sì jó wọn run. A ò ní ṣègbé lórúkọ Jésù. Lẹ́nu abala àkọ́kọ́ nínú kókó yìí, òun náà ni a pè ní ẹ̀bẹ̀ ìkérora. Ní ẹsẹ̀ 6 dé ẹsẹ̀ 9, ẹ̀bẹ̀ ìkérora. Ní ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7 ìwé Númérì orí 14 ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7. Ó ní àti Joshua ọmọ Núnì àti Kálébù ọmọ Jẹ́fúnì tí ó wà nínú àwọn tí ó ṣe àmì ilẹ̀ náà fa aṣọ wọn ya. Wọ́n sì sọ fún gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì wípé ilẹ̀ náà tí àwa làjà láti ṣe àmì rẹ̀, ilẹ̀ náà dára gidigidi. Jẹ́ kí a wo ohun tí ọkùnrin méjì yìí sọ. Ẹni wípé ó fi hàn wípé ṣe ni wọ́n wà ní ìhà ti Mósè àti ìhà Áárónì. Iná ni pé Joshua àti Kálébù ṣe ni wọ́n dúró níwájú ìjọ àwọn ènìyàn tí wọ́n sì ń pàrọwà sí àwọn ènìyàn láti rí wípé wọ́n yí ìwà padà tàbí wọ́n yí padà kúrò ní ipò ìdìtẹ̀ èyí tí wọ́n ti ti ara wọn sí. Ẹni bá lè pé yìí ní ìgbésẹ̀ ìdìtẹ̀ ni, nítorí wípé wọ́n dìtẹ̀ sí Ọlọ́run, 2 wọ́n dìtẹ̀ sí Mósè àti Áárónì. A rí pé èyí mú kí Joshua àti Kálébù kí wọ́n fa aṣọ wọn ya. A rí pé láti lè fi hàn wípé ìgbésẹ̀ tí àwọn ènìyàn mẹ́wàá yìí gbé ó jẹ́ ìgbésẹ̀ tí ó burú jọjọ. Ó jẹ́ ìwà àìgbọ́ràn sí òfin àti àṣẹ Ọlọ́run àti àwọn adarí Ísírẹ́lì. A sì rí pé wọ́n sì ní ìrètí, ẹni pé wọ́n ń retí láti lè rí wípé wọ́n mú kí àwọn ènìyàn wọ̀nyí kí ó wà ní ìdákẹ́jẹ́. Ẹni pé a rí pé wọ́n kún fún ìbẹ̀rù nítorí ìròyìn búburú tí àwọn ènìyàn mẹ́wàá yìí mú wá. A rí pé ṣùgbọ́n wọ́n ń gbìyànjú rẹ̀ láti sọ fún wọn pé kí wọ́n dákẹ́, kí wọ́n sì ṣe sùúrù kúrò nínú ẹ̀mí ìdìtẹ̀ àti ẹ̀mí búburú èyí tí ó bá lé wọn yìí. A rí pé wọ́n sì bẹ̀rẹ̀ láti máa sọ fún wọn wípé ilẹ̀ náà dára. Praise the Lord. Pé ilẹ̀ náà dára. Bẹ́ẹ̀ náà ni Paul àpọ́sítélì ó ń pàrọwà, ó sì ń bẹ ìjọ ènìyàn tí ń bẹ ní Róòmù bí ó ṣe ń bẹ ìwọ àti èmi ní
àṣálẹ́ yìí nínú ìwé rẹ̀, ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2 wípé nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà, èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Ẹ̀yà wo tí Paul àpọ́sítélì ń sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀bẹ̀ rẹ̀, èyí tí ó ń pàrọwà sí wa, ẹni pé kò bú wa, bẹ́ẹ̀ náà ni kò kórìíra wa, hallelujah. Ṣùgbọ́n ẹni pé ní ipò ìwà ẹ̀ṣẹ̀ tí a lè máa hù tàbí tí a lè máa gbé, ṣùgbọ́n ó ń fi ìyọ́nú Ọlọ́run ó fi ń rọ olúkúlùkù wa kí a fi ara wa fún Ọlọ́run. Praise the Lord. Ẹni pé jẹ́ kí a wọ ọ̀pọ̀ àwọn ènìyàn lónìí, wọ́n fi ara wọn fún ayé jíjẹ, wọ́n fi ara wọn fún ìfẹ́kúfẹ̀ẹ́ ti ayé, ní ti ìwọṣọ bí ayé ti ń wọ aṣọ, ní ti irun dídì, ní ti onírú àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ èyí tó ń bẹ nínú ayé. Wọ́n fi ara wọn fún àwọn nǹkan wọ̀nyí ní ìgbà tí wọ́n pe ara wọn ní ọmọ Ọlọ́run. Ẹni pé wọ́n lè pe ara wọn ní ọmọ Ọlọ́run, ṣùgbọ́n wọn yìí ṣe ọmọ Ọlọ́run nítorí wípé wọ́n ti fi ara wọn fún ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. Bí ayé ti ń ṣe, àwọn náà ti ń ṣe bí ayé ti ń ṣe, wọ́n ti ń sọ̀rọ̀ bí ayé ti ń sọ̀rọ̀, wọ́n ti ń rìn gẹ́gẹ́ bí ayé ti ń rìn, wọ́n ti ń gbé ìgbé ayé wọn gẹ́gẹ́ bí ayé ti ń gbé ìgbé ayé. Ṣùgbọ́n Ọlọ́run ń rọ̀ wá nítorí pé ìrìn àjò wa, àwa rìnrìn àjò wa lọ sí ìjọba Ọlọ́run. Bí àwa kò bá sí ìrìn bí àwọn ènìyàn mímọ́, bí àwa kò bá rìn bí àwọn ẹni rà padà, ẹni pé ìgbẹ̀yìn ìrìn àjò wa kò lè yọrí sí rere, ìgbẹ̀yìn ìrìn àjò wa kò lè yọrí sí ayọ̀, ìgbẹ̀yìn ìrìn àjò wa kò lè yọrí sí èyí tí yóò mú kí a lè kí aleluya ní òpin ìrìn àjò náà. Ó ń rọ̀ wọ́n ní mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run. Praise the Lord. Kí a fi ara wa fún Ọlọ́run. Nígbà tá a bá fi ara wa fún Ọlọ́run, Olúwa yóò jẹ́ bàbá wa, Ọlọ́run yóò jẹ́ aláṣẹ wa, yóò jẹ́ olùtọ́ni wa, yóò jẹ́ olùtọ́sọ́nà wa, nítorí pé àwa ti fi ara wa fún. Kì í ṣe ní ẹbọ òkú, ṣùgbọ́n kí a fi ara wa fún ní ẹbọ ààyè. Praise the Lord. Ẹbọ ààyè, ẹni pé kí a kú sí ẹ̀ṣẹ̀, kí a jẹ́ alààyè sí Ọlọ́run, kí a kú sí ayé, kí a jẹ́ alààyè sí ìfẹ́ Ọlọ́run, kí a kú sí ìfẹ́kúfẹ̀ẹ́ ayé yìí, kí a kú sí ìrera ayé yìí, kí a kú sí àṣà ayé yìí, ṣùgbọ́n kí a jẹ́ alààyè sí ìfẹ́ ti Ọlọ́run, kí a jẹ́ alààyè sí ọ̀rọ̀ rẹ̀, kí a jẹ́ alààyè sí ẹ̀kọ́ rẹ̀. Then mímọ́, kí a máa gbé ìgbé ayé ìwà mímọ́. Nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14 wípé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láì kò sí èyí ni kò sí ẹni tí ò rí Ọlọ́run. Nínú ìwé Pétérù kínní orí 1 ẹsẹ̀ 15 ń sọ nípa gbígbé ìgbé ayé ìwà mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó pè wá ti jẹ́ mímọ́. Bí àwa bá jẹ́ ti Ọlọ́run, a gbọ́dọ̀ jẹ́ mímọ́, nítorí pé mímọ́ ni Ọlọ́run wa. Then lẹ́yìn ìgbà tí a bá jẹ́ mímọ́ náà, lẹ́yìn ìgbà náà ni a tún lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà ní iwájú rẹ̀. Bí a ò bá jẹ́ mímọ́, a ò lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ rẹ̀. Èyí ni iṣẹ́ ìsìn wa tí ó tọ̀nà. Bí a ò bá jẹ́ mímọ́, bí ìsìn wa bá jẹ́ ìtẹ́wọ́gbà, iṣẹ́ ìsìn wa kò lè tọ̀nà. Kí iṣẹ́ ìsìn wa tó lè tọ̀nà, kí iṣẹ́ ìsìn wa tó lè jẹ́ èyí tí kì í ṣe àṣedànù, kí ìsìn wa tó lè ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ jẹ́ mímọ́. A sì ní láti máa bẹ̀rù Ọlọ́run, a láti jẹ́ pípé sí i, a láti máa tẹ̀lé gbogbo ìtọ́ni rẹ̀ àti gbogbo ìkìlọ̀ rẹ̀. A rí pé Joshua àti Kálẹ́bù wọ́n rọ àwọn ènìyàn wọ̀nyí láti rí wípé wọ́n ṣe sùúrù, nítorí wípé ilẹ̀ náà dára. Ilẹ̀ tó dára yẹn ni a ní láti gbé ojú wa sí. A ní láti gbé ojú wa sí àwọn ènìyàn tó ń gbé ibẹ̀. A ní láti gbé ojú wa sí ìlú olódi tí àwọn ènìyàn tó ń gbé ibẹ̀ ń gbé. Ṣùgbọ́n a ní láti gbé ojú wa sí bí ilẹ̀ náà ṣe dára àti bó ṣe jẹ́ ilẹ̀ ẹlẹ́tùlójú, wípé ohun tí Olúwa sọ nípa ilẹ̀ náà fún wa bẹ́ẹ̀ náà ni ó rí. Kò sí ohunkóhun tó yàtọ̀, gẹ́gẹ́ bí Olúwa ti ṣe àlàyé rẹ̀ nípasẹ̀ Mósè bí ilẹ̀ náà ṣe rí. Nítorí a ní láti wo ohun gbogbo tí ó jẹ́ ìpèníjà, èyí tí ò ní lè jẹ́ kí a lè lọ sí
gbígba ilẹ̀ náà, a láti wo ohun tí ó jẹ́ ogun tàbí wàhálà tàbí ìdènà tó ń bẹ níwájú wa èyí tí kò ní lè jẹ́ kí a tẹ̀síwájú láti lọ gba ilẹ̀ náà. Bẹ́ẹ̀ náà ni a láti máa wo ìjọba Ọlọ́run, a láti wo ayọ̀ èyí tó ń bẹ ní ọ̀run, a láti wo ẹwà èyí tó ń bẹ ní ọ̀run. Nítorí náà a láti wo àwọn ìpèníjà, àwọn wàhálà, àwọn àìsàn, àwọn ìnira, àìní, àìríjẹni, àwọn ìpèníjà, àwọn àkókò wọ̀nyí èyí tí ó lè máa ṣe ìdènà fún wa kí a má lè sa eré ìje wa bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A láti wo àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, a láti wo àwọn ẹ̀tàn ẹ̀ṣẹ̀, a láti wo àwọn ẹ̀tàn àwọn ọ̀rẹ́ tó ń bẹ nínú ayé èyí tí kò lè jẹ́ kí a sa eré ìje wa bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ṣùgbọ́n láti máa wo ayọ̀ èyí tí a ti gbé ka iwájú wa. Bíbélì sọ fún wa wípé Jésù, a rí pé nítorí ayọ̀ èyí tí a ti gbé ka iwájú rẹ̀, ó ká àgbélébùú sí, ó ká ìjìyà sí, ó ká igbá tí a máa nà sí, ó tilẹ̀ ká ikú sí gan pàápàá. Ó rẹ ara rẹ̀ sílẹ̀, hallelujah, títí fi dé ikorígi àgbélébùú. A rí wípé lẹ́yìn ìgbà tí ó sì kú, ó wípé lẹ́yìn ìgbà tí kí ó tó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀, ó wípé ó parí. Then kò sí ẹbọ fún ètùtù fún ẹ̀ṣẹ̀ mọ́. Èyí náà ni wípé ó ń wo ayọ̀, ó ń wo ògo èyí tí ó ń bẹ ní ọ̀run, èyí tó ń dúró dè tí ó náà kò ká wọn. Nǹkan ìṣe bẹ́ẹ̀ náà ni àwọn láti ka àwọn tí a lè máa rí tàbí tí a lè máa là kọjá sí, bí kò ṣe ayọ̀ yẹn ni a láti máa wò, ògo yẹn ni a láti máa wò, adé yìí yẹn ni a láti máa wò, ètò jẹ́ wípé a ó ní lẹ́yìn ìgbà tí a bá fi ayé yìí sílẹ̀. Then ní ẹsẹ̀ ìkẹjọ ìwé Númérì orí ìkẹrìnlá, ó sọ fún wa wípé bí Olúwa bá fẹ́, ǹjẹ́ yóò mú wa wọ inú ilẹ̀ náà yìí, yóò sì fi fún wa, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. Praise the Lord. Ẹ jẹ́ ká wo ohun tí Joshua àti Caleb sọ nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ wọn. Ẹni pé bí ó bá wu Olúwa, ó sì wu Olúwa láti mú kí wọ́n jogún ilẹ̀ náà, ó wu Olúwa láti mú kí wọ́n ní ilẹ̀ náà, ó wu Olúwa láti mú kí wọ́n dé ilẹ̀ náà, kí wọ́n sì gbà á gẹ́gẹ́ bí ohun ìní wọn. Then àwọn olóòótọ́ méjì yìí, àwọn àmì olóòótọ́ méjì yìí ṣe ni wọ́n tẹ̀síwájú nípa sísọ nípa ilẹ̀ náà bí ó ṣe jẹ́ ilẹ̀ lẹ́tù lójú àti ilẹ̀ tí ó dára púpọ̀. Ẹni pé bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń fi dá àwọn ìjọ ènìyàn lójú pé Olúwa yóò fún wa ní ilẹ̀ náà. But there was one condition: they had to be pleasing to God. Ẹni pé wọ́n láti wo Olúwa. Bíbélì sọ fún wa wípé láì kò sí ìgbàgbọ́ a ò lè wú. Nínú ìwé Hébérù orí ìkẹfà, orí kọkànlá ẹsẹ̀ ìkẹfà, a ò lè wo Ọlọ́run bí a ò bá ní ìgbàgbọ́. Ẹni pé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìísí ohun tí a kò tí ì rí. Bí a ò bá sì ní ìgbàgbọ́, a ò lè wú. Ẹni pé àwọn ènìyàn méjì wọ̀nyí, àmì méjì yìí, wọ́n ń bá àwọn ènìyàn wọ̀nyí sọ̀rọ̀, wọ́n fi ń dá wọn lójú, wọ́n fi ń dá ìjọ ènìyàn lójú. Ẹni pé ìjọ gbogbo ènìyàn Ísírẹ́lì ni wọ́n bá sọ̀rọ̀ sísè, ilẹ̀ náà dára, àwa yóò gbà á. Ṣùgbọ́n ohun kan tí a lè fi gbà náà ni wípé kí a wu Ọlọ́run. Then their present rebellious attitude was anything but pleasing to him. Not only were they revealing a lack of faith in God to fulfill his promises to them, but they were rejecting the leaders he had appointed. Wọ́n tilẹ̀ títí kọ̀ àwọn olórí tí Olúwa fi fún wọn láti máa tọ́ wọn, láti máa darí wọn. Lọ́nà ni pé wọ́n kọ̀ Mósè, wọ́n kọ̀ Árónì. Tó ní ẹ̀yin ará, ẹ jẹ́ kí àwọn ohun tí a sọ fún wa. Àwọn ènìyàn wọ́n gbé ìgbésẹ̀ ìdìtẹ̀, wọ́n gbé ìgbésẹ̀ èyí tí kò yẹ kí wọ́n gbé, nítorí pé ohun tí àwọn mẹ́wàá ti sọ nípa ilẹ̀ náà. Ẹ jẹ́ kí a wo ìwé Kọ́ríńtì kejì orí ìkẹrin, ìwé Kọ́ríńtì kejì, mo wo orí ìkẹrin ẹsẹ̀ 8 dé ẹsẹ̀ 18. Kọ́ríńtì kejì orí ìkẹrin, Kọ́ríńtì kejì orí ìkẹrin, mo ka ẹsẹ̀ 8 dé ẹsẹ̀ 18. Ó ní, à ń pọ́n wa lójú ní àgbogbo, ṣùgbọ́n ara kò ní wá. À ń dààmú wa, ṣùgbọ́n a kò sọ ìrètí nù. À ń ṣe inúnibíni sí wa, ṣùgbọ́n a kò kọ̀ wá sílẹ̀. À ń rẹ̀ wá sílẹ̀, ṣùgbọ́n a kò sì pa wá run. Nígbà gbogbo ni àwa ń ru ikú Jésù Olúwa kiri ní ara wa, kí a lè fi ìyè Jésù hàn.
pẹ̀lú ní ara wa, nítorí pé nígbà gbogbo ni a ń fi àwa tí ó wà láàyè fún ikú nítorí Jésù, kí a lè fi ìyè Jésù hàn nínú ara kíkú wa pẹ̀lú. Ẹsẹ̀ 12, bẹ́ẹ̀ ni ikú ń ṣiṣẹ́ nínú wa, ṣùgbọ́n ìyè nínú yín. Àwa ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà, gẹ́gẹ́ bí a ti kọ pé èmi gbàgbọ́, nítorí náà ni èmi ṣe sọ. Àwa pẹ̀lú gbàgbọ́, nítorí náà ni àwa sì ṣe ń sọ. Àwa mọ̀ pé ẹni tí ó jí Jésù Olúwa dìde yóò sì jí wa dìde pẹ̀lú nípa Jésù, yóò sì mú wa wá iwájú rẹ̀ pẹ̀lú yín. Nítorí pé tiyín ni ohun gbogbo, kí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ nípa àwọn púpọ̀ lè mú kí ọpẹ́ di púpọ̀ fún ògo Ọlọ́run. Nítorí yìí ni àárẹ̀ kò ṣe mú wa, ṣùgbọ́n bí ọkùnrin tí òde wa bá ń parun, síbẹ̀ ọkùnrin tí inú wa ń di tuntun ní ojoojúmọ́. Nítorí ìpọ́njú wa tí ó fẹ́rẹ̀, tí í ṣe fún ìṣẹ́jú kan, ó ń ṣiṣẹ́ ògo àìnípẹ̀kun tí ó pọ̀ rí kọjá fún wa. Ẹsẹ̀ 18, níwọ̀n bí a kò ti wo ohun tí a ń rí, bí kò ṣe ohun tí a kò rí. Nítorí ohun tí a ń rí ní ti ìgbà ìsinsìnyí, ṣùgbọ́n ohun tí a kò rí ní ti ayérayé. Àwọn ènìyàn yìí wọ́n wo ohun tí wọ́n rí, wọ́n rí wàhálà, wọ́n sì sọ fún ìjọ àwọn ènìyàn sì gbà wípé ohun tí wọ́n sọ bẹ́ẹ̀ náà ni. Wọ́n ti gbàgbé ìgbàgbọ́ nínú Ọlọ́run, wọ́n ti gbàgbé ọ̀pọ̀ iṣẹ́ ìyanu tí Olúwa ṣe ní Íjíbítì nítorí wọn, wọ́n ti gbàgbé ìṣẹ́gun tí Olúwa fi fún wọn nígbà tí wọ́n bọ̀ nínú aginjù nítorí wọn ò rántí gbogbo agbára Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìṣẹ́gun tó ń pèsè fún wọn. They have forgotten all those power of God that has worked miracle in their midst. Ẹ jẹ́ kí a wò bákan náà ni Paul ń sọ fún ìjọ tí ń kọ Bẹ́níkọ́nítì, bẹ́ẹ̀ náà ni ó ń sọ fún wa láti lè rí pé àwa kún fún ìgbàgbọ́ nínú ìrìn àjò kìrìsìtẹ́nì wa lọ sí ibi ayérayé. Nítorí náà gbogbo ìpọ́njú tí a lè máa là kọjá, gbogbo ìpọ́njú àti ìnira tó lè máa dé bá wa is just for a moment, fún àkókò díẹ̀ ni. All these things will soon be over. We will soon get we will soon get rid over them. A ó gbàgbé wọn fún ìṣẹ́jú díẹ̀ ni. Nígbà tá a wọnú ògo, tá a wọnú ìyè, tá a wọnú àlàáfíà, tá a wọnú ìjọba Ọlọ́run lọ. Èrí pé a ń láti farada àwọn nǹkan wọn ni tí a lè máa là kọjá. Àìní ni, òṣì ní, gbogbo àwọn ìnira tí ó lè máa dé bá wa. A ń láti máa forí tì í. Gbogbo àwọn nǹkan ni a ní láti ní. We have to pass through them. Torí àwọn nǹkan ìṣiṣẹ́ ìyè wa. Nítorí àwa mọ̀ wípé pẹ̀lú ìforítì àti ìgbàgbọ́ wa nínú Ọlọ́run àti sùúrù ìgbàgbọ́ wa, àwa yóò dé ìyè àìnípẹ̀kun. Mo gbàdúrà pé yìí ni yóò jẹ́ ìpín wa ní orúkọ Jésù. Torí náà nínú ìwé Hébérù, nínú ìwé Kọ́ríńtì kejì yẹn, orí ìkarùn-ún, mo wo ẹsẹ̀ keje àti ẹsẹ̀ 20. Ìwé Kọ́ríńtì kejì orí ìkarùn-ún, mo wo ẹsẹ̀ keje. Ó nítorí pé nípa ìgbàgbọ́ ni àwa ń rìn, kì í ṣe nípa rírí. Nípa ìgbàgbọ́ ni àwa ń rìn, kì í ṣe nípa ohun tí a fojú rí báyìí. Nípa ìgbàgbọ́ ni àwa ń rìn, kì í ṣe nípa rírí. Lẹ́yìn ẹsẹ̀ 20 rẹ̀ wípé nítorí náà àwa ní ikọ̀ fún Kristi, bí ẹni pé Ọlọ́run ti ọ̀dọ̀ wa ṣìpẹ̀ fún yín. Àwa ń bẹ̀ yín nípò Kristi, ẹ bá Ọlọ́run làjà. Òótọ́ a lè máa sọ pé mi ì kú Ọlọ́run ní ìṣẹ́, mi ì bú Ọlọ́run, ṣùgbọ́n ìgbé ayé wa à ń gbé lòdì sí ìfẹ́ Ọlọ́run, à ń bá Ọlọ́run jà. Ìrìn wa ta ń rìn lòdì sí ìfẹ́ Ọlọ́run, àìrìn nínú ìgbàgbọ́, àìrìn nínú ìgbọ́ràn wa sí ìfẹ́ Ọlọ́run, ó túmọ̀ sí pé à ń bá Ọlọ́run jà. Tó náà àkókò lánàá eléyìí fún ìwà tèmi láti bá Ọlọ́run làjà, láti fi ayé wa fún, láti jẹ́ kí ó máa ṣe olùtọ́ wa àti adarí wa ní ìgbà gbogbo. Nínú ìwé Hébérù orí 10, ẹ já wo ẹsẹ̀ 23. Ìwé Hébérù, mo wo orí 10 ẹsẹ̀ 23. Ó ní ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin ní àìṣiyèméjì, nítorí pé olóòótọ́ ni ẹni tí ó ṣe ìlérí. Ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa mú. Bí ó bá jẹ́ lóòótọ́ ni a ti sọ wípé a gba Jésù ní Olúwa àti olùgbàlà ọkàn wa, a ṣetán láti máa gbé ìgbé ayé ìwà mímọ́. Ẹ jẹ́ kí a di ẹ̀rí yẹn mú. Ẹ má jẹ́ kí a wo àwọn nǹkan mìíràn, ẹ má jẹ́ kí a wo ìwà mìíràn. Ẹ jẹ́ kí a di ẹ̀rí ìgbàgbọ́ wa yẹn mú.
ní ẹsẹ̀ 24 ó ní ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti ru ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere, kí a máa yẹ ara wa wò, kí a sì máa ru ara wa sókè sí ìfẹ́ Ọlọ́run, ká máa ru ara wa sókè sí ìfẹ́ Kristi, ká máa ru ara wa sókè sí ẹ̀kọ́ Ọlọ́run, kì í ṣe sí nǹkan tí ayé yìí. Ẹni olùkọ́ ìwé Hébérù ń sọ fún wa, ẹ jẹ́ ká wo ní irú tó ń bẹ nínú ayé lónìí. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló ti sọ wọn gbé Bíbélì, but they are living against what they are preaching. Wọ́n ń gbé ìgbé ayé lòdì sí ohun tí wọ́n tilẹ̀ ń wàásù rẹ̀. Wọ́n ń gbé ìgbé ayé lòdì sí ọ̀rọ̀ tí wọ́n gbé dání. Ṣùgbọ́n ẹ má jẹ́ agbágbé ẹ̀yin ará, ọjọ́ kan ń bọ̀ tá ó dúró níwájú ìtẹ́ onídàájọ́ ayé àti ọ̀run. A lè sọ ayé àkókò tá a wà yìí, kò sí ohun tá a lè ṣe, kò sí ohun tí kò sí ọ̀nà tá a lè rìn, ṣèbí ẹ jẹ́ ká wo àwọn ìjọ yẹn, ẹ jẹ́ ká wo sísá yẹn, ẹ jẹ́ ká wo brọ́dà yẹn ó ṣe ń gbé ìgbé ayé rẹ̀, ṣèbí ọ̀run kan náà là ń lọ, ṣèbí Bíbélì kan náà là ń gbé. Ok, olúkúlùkù ló máa dúró níwájú ìtẹ́ ìdájọ́ láti jíhìn ohun gbogbo tó ṣe nígbà tó wà nínú ayé. Bíbélì sọ fún ìwé Hébérù orí 12 ó ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Jésù yẹn ni a láti máa wò. A nílò láti wo ẹnikẹ́ni fún ìgbàgbọ́ wa tàbí fún ìgbé ayé kìrìsìtẹ́nì wa. A láti máa wo Jésù, a láti máa wò, kí a máa wò, kí a máa wò, torí wípé ó ní olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa àti aláṣepé ìgbàgbọ́. Nínú ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 14, ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 14 ní ǹjẹ́ bí a ti ní olórí àlùfáà ńlá kan tí ó ti la àwọn ọ̀run kọjá lọ, Jésù ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ wa mú ṣinṣin, ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa kí a di mú ṣinṣin. Ṣé a ti lè jẹ́wọ́ wípé a gba Jésù ní Olúwa àti Olùgbàlà kan? Ṣé a ti lè jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí olùtọ́ wa? Ṣé a ti lè jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà wa? Ṣé a jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ wa? Ṣé a jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí olùdáǹdè wa? Bí a bá jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àti Olùgbàlà kan wa, ẹ jẹ́ kí a dìjẹ́wọ́ yìí. Má ṣe nǹkan mìíràn lòdì sí ohun tó ti sọ nípa rẹ̀. Má ṣe nǹkan mìíràn tàbí gbé ìgbé ayé mìíràn lòdì sí ọ̀rọ̀ rẹ̀ èyí tó ti fi fún wa. Nígbè ó ní kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin, kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin, torí pé olórí àlùfáà wa Jésù Kristi ti lọ sí inú ọ̀run. Bíbélì sọ fún wa pé ó dúró ní ọwọ́ ọ̀tún Ọlọ́run tó ń bẹ̀bẹ̀ fún wa. Ṣé a mú inú Ọlọ́run dùn? Ṣé a mú inú Jésù dùn ní ìgbà gbogbo nínú ayé wa? Pẹ̀lú ohun tá à ń ṣe, pẹ̀lú ìwà tá à ń wò, ṣé a mú inú rẹ̀ dùn? Wọ́n wípé àlùfáà rẹ̀ lè má rí ọ, ṣùgbọ́n Jésù ń ṣe kìíní, ó wù ọ́, Ọlọ́run wù ọ́. Everything that you are doing, what you are saying, God is looking at you. Nínú ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 16, Éfésù orí 6 ẹsẹ̀ 16. Ó ní lékè gbogbo rẹ̀ ẹ mú àpáta ìgbàgbọ́, nípa èyí tí ẹ̀yin yóò lè máa fi paná gbogbo ọfà iná ẹni ibi nì. Lékè ohun gbogbo, èyí pé nígbà tá a bá ti jẹ́ alágbára nínú Olúwa, tí a sì ti fi ìmúra ìhìnrere àlàáfíà wọ ẹsẹ̀ wa ní bàtà, lékè gbogbo rẹ̀ kí a wá mú àpáta ìgbàgbọ́, èyí tí a ó lè máa fi paná ọfà ẹni ibi nì. Ọfà ẹ̀ṣẹ̀ ni, ọfà ìfẹ́kúfẹ́ ni, ọfà àríkèrèkè, ọfà ìgbọràn, ọfà oríkùnkùn, ọfà gidi, ọfà ìjà, ọfà ìbínú, gbogbo ọfà tí Sátánì lè máa ta. Àpáta ìgbàgbọ́ sọ fún pé lékè gbogbo ẹgbẹ́ àpáta ìgbàgbọ́ tá a lè máa fi paná ọfà ẹni ibi ni. Lẹ́yìn ẹsẹ̀ ìkẹsàn ìwé Númérì yẹn ó sọ fún wa pé ṣùgbọ́n ẹ má ṣe ṣọ̀tẹ̀ sí Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe bẹ̀rù àwọn ènìyàn ilẹ̀ náà, nítorí pé oúnjẹ wa ni wọ́n, ààbò wọn ti fi wọ́n sílẹ̀, Olúwa sì wà pẹ̀lú wa, ẹ má ṣe bẹ̀rù wọn. Ẹ jẹ́ kí a wo àrọwà àti ẹ̀bẹ̀ tí Kálébù àti Jóṣúà tí wọ́n ń bẹ ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì. They were trying to convince these people.
They were trying to let them disbelieve what that 10 spies have told them. Èyí ni wọ́n sọ fún àwọn ènìyàn ìjọ Ísírẹ́lì pé ìjẹ wa ní àwọn ènìyàn wọn ni àbò wọn ti fi wọ́n sílẹ̀. Hallelujah. Joshua and Caleb recognized that the people's rebellious attitude arose out of fear. Ẹni Joshua àti Caleb mọ̀ pé ìbẹ̀rù tí àwọn ìjọ ènìyàn Ísírẹ́lì ń bẹ̀rù ọ̀nà ló dúró lórí ìròyìn búburú tí àwọn àmì mẹ́wàá ti mú wá àti sọ fún wa tẹ́lẹ̀. Nínú àwọn ènìyàn 12 àwọn ènìyàn sọ ọ̀rọ̀ kan, àwọn 2 sọ ọ̀rọ̀ mìíràn. Ẹjọ́ títa ni wọ́n máa gbàgbọ́. Àwọn wo náà máa gbàgbọ́? Àwọn ènìyàn 10. Ṣùgbọ́n àwọn ènìyàn yìí ṣá ń gbìyànjú rẹ̀ láti bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè yí wọn ní ọkàn padà. Wọ́n ń bẹ̀ wọ́n láti ṣe sùúrù. Wọ́n ń bẹ̀ wọ́n láti tọ́ka wọn sí agbára Ọlọ́run. Wọ́n ń bẹ̀ wọ́n láti lè tọ́ka wọn sí ohun tí àwọn rí. Joshua àti Kálẹ́bù wọ́n rí ju ohun tí wọ́n fi ojú rí. Wọ́n ń wo ohun tí ẹ̀mí, wọ́n ń wo ìlérí àti májẹ̀mú Ọlọ́run, wọ́n ń wo agbára Ọlọ́run àti tóbi rẹ̀, èyí tí ó lè sìn wọ́n lọ sí ilẹ̀ náà tó sì lè mú borí àwọn ọmọ Ánákì àti àwọn ènìyàn ilẹ̀ náà. Wọ́n ń wo agbára Ọlọ́run tó lè sọ gbogbo agbára tí àwọn ènìyàn ilẹ̀ náà nídìí aláìlágbára. Praise the Lord. Wọ́n ń wo títóbi Ọlọ́run tó lè mú kí agbára àwọn ènìyàn tó ń gbé nílẹ̀ Kénáánì kí ó di asán. Èyí ni wọ́n rí, èyí ni wọ́n sì ń wò, wọ́n sì ń gbìyànjú rẹ̀ láti sọ fún ìjọ ènìyàn Ọlọ́run. Ṣùgbọ́n ṣe ni àwọn ènìyàn wọ́n ti kú fún ìwà ìdìtẹ̀ pé a ò lè borí wọn, ẹ jẹ́ kí a padà, a ò lè tẹ̀síwájú. Èrè ìdí tí Ọlọ́run fi mú wa kúrò ní Íjíbítì náà ni wípé láti kí a ti pa idà run àti àwọn ọmọ wa àti aya wa. A sọ fún ẹ bí a bá wòye a lè mọ̀ bí wọ́n ti mọ̀ sọ fún wa, a lè rí ìdí tí wọ́n fi bẹ̀rù, a sì lè rí òye rẹ̀. Ìdí tí wọ́n fi ń wò wípé a ò lè tẹ̀síwájú o, a ò lè gba ilẹ̀ náà. Ṣùgbọ́n àwọn àmì méjì tó jẹ́ olóòótọ́ wọ̀nyí ṣe ni wọ́n bá wọn sọ̀rọ̀, ṣe ni wọ́n kọ sí wọn, ṣe ni wọ́n ń bẹ̀ wọ́n wípé ẹ má ṣe ṣe ọ̀tẹ̀ sí Olúwa, ẹ má ṣe bá Olúwa jà. Dípò bẹ́ẹ̀ wọ́n sọ ọ̀rọ̀ ìdánilójú, ọ̀rọ̀ ìmúlọ́kànle ni wọ́n bá wọn sọ. The nations who lived in Canaan will be bread for them. That is, Israel will devour them. This is figurative way of saying that their conquest could readily be accomplished. One reason that the Israelites could expect to conquer the promised land was that the pagan nation's defense had departed from them. A sọ fún wa pé ìdí kan pé Israeli tí wọ́n lè fi máa retí pé wọ́n máa borí, wọ́n máa ṣẹ́gun àwọn ènìyàn tó ń gbé ilẹ̀ ìlérí náà ni wípé àwọn ènìyàn wọ̀nyí ààbò wọn máa fi wọ́n sílẹ̀, ààbò ọ̀tá rẹ̀ á fi wọ́n sílẹ̀ lórúkọ Jésù. Nígbà tí ààbò ọ̀tá bá ti fi wọ́n sílẹ̀, kò sí ohun tí wọ́n lè ṣe lórí ayé wa, wọn ò lè borí wa. A kàn máa lọ ni, they won't be able to do us anything. Wọn ò lè bá wa jà, bọ́n bá sì fẹ́ gbìyànjú láti bá wa jà, àwọn borí wọn nítorí pé Ọlọ́run ń bẹ pẹ̀lú wa. Ọba àwọn ọba ń bẹ pẹ̀lú wa, ẹran ara ń bẹ pẹ̀lú wọn, olórí ogun ń bẹ pẹ̀lú wa. Jésù Kristi ni olórí ogun wa, ṣùgbọ́n ẹran ara àti ohun ìjà yìí ló ń bẹ pẹ̀lú wọn tí kò sì lè ṣe ohunkóhun lẹ́gbẹ̀ẹ́ ogun Ọlọ́run. Amen and amen. So nítorí náà a sọ pé gbogbo àwọn wọn ni wọ́n ti dàbí òjìji. A sì rí pé bí a bá ń lo òjìji, ǹjẹ́ òjìji lè lù wá? Òjìji ò lè lù wá. Bí a bá ń fẹsẹ̀ tẹ òjìji, kò sí tó lè ṣe, kò lè pa wá lára. Bẹ́ẹ̀ náà ni wọ́n fi ń dá wọn lójú wípé kí wọ́n dìde lẹ́ẹ̀kan náà pé àwọn yóò borí ilẹ̀ náà. Lágbára Ọlọ́run ó gba ilẹ̀ ní rẹ̀ lórúkọ Jésù. Then ìdánilójú tí Joshua àti Kálẹ́bù tí wọ́n fi hàn, pàápàá jùlọ ó dúró lórí ìgboyà wípé Ọlọ́run máa fún Israẹli ní okun àti agbára, pé pẹ̀lú Olúwa nìkan wọ́n máa ní agbára, wọ́n sì máa borí ilẹ̀ náà. Then they had a firmer foundation than that their faith in God by reminding their fellow Israelites that God was with them. Wọ́n rán àwọn
arákùnrin wọn wọ́n rán àwọn ọmọ Ísírẹ́lì yòókù létí, wọ́n rán ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì létí wípé Ọlọ́run ó wà pẹ̀lú wọn. Amen and amen. Wọ́n sì ń gbìyànjú láti yí wọn ní ọkàn padà wípé wọn ò nílò láti bẹ̀rù rárá, wọ́n nílò láti bẹ̀rù àwọn ènìyàn tó ń gbé ní ilẹ̀ ìlérí. Olúwa ló ti ṣe ìlérí fún wọn pé ẹ̀yin mo máa fún ilẹ̀ yìí, tó náà ẹ nílò láti bẹ̀rù wọn rárá, ẹ nílò láti ṣojo, ẹ nílò láti má ṣe lọ, ẹ nílò láti tẹ̀síwájú láti lọ. Torí náà kò sí ohunkóhun tí ó yẹ fún wọn láti máa bẹ̀rù nípa rẹ̀ níwọ̀n ìgbà tí Olúwa ti sọ fún wọn. Bí wọ́n bá ní ìgbàgbọ́, then ohun kan tí ó sì lè mú kí a borí ìṣòro wa, òun náà ni ìgbàgbọ́ wa nínú Ọlọ́run. Ìgbàgbọ́ wa nínú Ọlọ́run. Ọ̀rọ̀ nínú ìwé wa kan sọ fún wa nínú ìwé orin 6-7. Ó sọ fún ìwé orin 6-7 pé ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù. N kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù. Mo dúró lé Kristi àpáta ilẹ̀ mìíràn, iyanrìn ni. Oníbírè ẹsẹ̀ kejì, oníbírè ìje mi tilẹ̀ gùn, oore ọ̀fẹ́ rẹ̀ kò yí padà. Bó ti wù kíjì náà le tó, ìdákọ̀ró mi kò ní yẹ̀. Ẹsẹ̀ kẹta wípé májẹ̀mú àti ẹ̀jẹ̀ rẹ̀ lèmi ó rọ̀ mọ́ bíkun mi dé. Gbà tí kò sátìlẹ́yìn mọ́, òun jẹ́ ìrètí ńlá fún mi. Ẹsẹ̀ kẹrin wípé gbà tí ìpè kẹ́yìn bá sì dùn, bá lè wà nínú Jésù, kí n wo òdodo rẹ̀ nìkan, kí n dúró níwájú ìtẹ́. Jẹ́ kí a wo olórin yìí, àwọn ọ̀rọ̀ ìmúlọ́kànlé tó fún wa, àwọn ọ̀rọ̀ ìrètí, ọ̀rọ̀ ìdánilójú tó fún wa nínú ìrìn àjò wa bí a ti ń tẹ̀síwájú. Àwọn ohun tí a lè bá pàdé, àwọn ìṣẹ̀lẹ̀ tó lè dé, àwọn ìpèníjà tó lè dé, ṣùgbọ́n ká dúró nínú ìgbàgbọ́ wa nínú Jésù pé àwa yóò dé ìlú wa ọ̀run. Ní ìwé orin 6-6 ẹsẹ̀ kìíní rẹ̀ wípé nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan, ojúrere rẹ̀ kì í padà, kì yóò sí nǹkan, ọ̀wọ́n lẹ́jẹ̀ tó wò wá sàn, pípélé dìde oore ọ̀fẹ́, agbára lọ́wọ́ tó gbani, kò lè sí nǹkan. Hallelujah. Ẹnìkan jẹ́ kí a wo àwọn ọ̀rọ̀ ìmúlọ́kànlé wọ̀nyí èyí tí Olúwa ń bá wa sọ, pàápàá jùlọ ní ayé ìsinsìnyí, láti rí i pé àwa tẹ̀síwájú nípa ìfẹ́ olùgbàlà, kò lè sí nǹkan. Bí ìjì bá ń jà lọ́tùn tó ń jà lósì, bí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ nípa ìfẹ́ olùgbàlà, kì yóò sí. Bí àwọn ènìyàn dìde sí wa, bí omi ń ru, bí òkú tilẹ̀ ń hó, tí irú rẹ̀ sì ń fò sókè, nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Èyí ni ìdánilójú wa, èsì ni ìrètí kan ṣoṣo tí àwa ní nínú rẹ̀ wípé pẹ̀lú Ọlọ́run àwa kì yóò bẹ̀rù, àwa kì yóò yẹsẹ̀. Then ìpín kejì ní abẹ́ kókó yẹn ó ń sọ fún nípa ìdẹ́rùbà tó léwu. Ní abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹwàá ìwé Númérì yẹn orí 14 abala àkọ́kọ́, ó ní gbogbo ìjọ sì wípé kí a sọ wọ́n ní òkúta. Gbogbo ìjọ ènìyàn pẹ̀lú gbogbo bí Joshua àti Kálébù ti ń bá àwọn ènìyàn wọ̀nyí sọ̀rọ̀, tí wọ́n ń pàrọwà sí wọn, tí wọ́n sì ń sọ nípa ilẹ̀ náà bí ó ṣe jẹ́ ilẹ̀ rere àti bí ó ṣe jẹ́ ilẹ̀ lẹ́tù lójú, àti pẹ̀lú agbára Ọlọ́run pé wọ́n máa gba ilẹ̀ náà, wọ́n á sì borí gbogbo àwọn ènìyàn tí ó ń gbé ní ilẹ̀ náà, àti pé àwọn ènìyàn wọ́n ò jẹ́ ìjẹ fáwọn ènìyàn Ísírẹ́lì. Bí ìsọkúsọ ló ṣe rí létí ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì. Bí ọ̀rọ̀ wèrè ló ṣe rí létí ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì. Gbogbo ọ̀rọ̀ tí àwọn ẹlẹ́rìí olóòótọ́ méjì yìí, àwọn àmì olóòótọ́ méjì yìí sọ, kò ní ìtumọ̀ nínú ayé àwọn ènìyàn Ísírẹ́lì. Bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ kí a wò lónìí, jẹ́ ọ̀rọ̀ ìyìn rere Ọlọ́run jẹ́ onítùmọ̀ nínú ayé wa. Ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ onítùmọ̀ nínú ayé wa. Ohun tá a bá wá sọ bí a ṣe láti máa gbé ìgbé ayé wa, ǹjẹ́ onítùmọ̀ nínú ayé wa? Kí n sọ pé àwọn nǹkan wọn, it doesn't matter, this one it doesn't matter, that one it doesn't matter. Do we really know that everything God is teaching us is something that we have to take? Ta láti gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òdodo Ọlọ́run nípa tí a lè fi dé ìjọba Ọlọ́run. Ṣé náà àwọn ènìyàn yìí wọ́n kọ̀ láti gba gbogbo ọ̀rọ̀ ìmúlọ́kànlé àti àwọn èrí tí Joshua àti Kálébù ń sọ fún wọn láti kí wọ́n gbà?
amen and amen. Bí ọ̀rọ̀ wèrè ló ṣe rí ní etí wọn, wọn sì ṣetán láti tẹ̀lé. Then ṣùgbọ́n ṣe ni wọ́n gbé ìgbésẹ̀ wípé ẹ jẹ́ kí a sọ wọ́n ní òkúta títí wọn á fi kú. Amen and amen. Ṣùgbọ́n a rí wípé kí wọ́n tó gbé ìgbésẹ̀ láti ṣe eléyìí, ògo Olúwa ti farahàn. Ògo Olúwa bo Joshua àti Kálébù. Ògo Olúwa bo àwọn ènìyàn. Amen and amen. Wọ́n lè ṣì wọ́n ní ohunkóhun. Ògo Olúwa máa bo ayé rẹ̀ lórúkọ Jésù. Ògo Ọlọ́run á bo ayé rẹ̀ lórúkọ Jésù. Fún àkọsílẹ̀ jẹ́ kí a kọ ẹsẹ̀ ìkẹwàá bí ẹsẹ̀ ogún yẹn. Only Moses' supplication prevented God from sending a pestilence upon them that would have completely wiped them out. Nígbà tí ìbínú Olúwa rú sí àwọn ènìyàn wọ̀nyí, a rí wípé Mósè bẹ̀bẹ̀, Mósè pàrọwà, Mósè gba àdúrà ẹ̀bẹ̀ sí Ọlọ́run. Bí bẹ́ẹ̀ kọ́, Olúwa ìbá ti run wọ́n pẹ̀lú àrùn. Ṣùgbọ́n Mósè bẹ̀bẹ̀. Ṣùgbọ́n síbẹ̀, a rí pé nínú gbogbo àwọn ènìyàn wọ̀nyí, láti ẹnu ọmọ 20 ọdún sí òkè àbí ọmọ ọdún 18 sí òkè, kò sí ẹni tí ó wọ ilẹ̀ ìlérí nínú wọn. Ó délé ìlérí rẹ̀. Ó ló máa délé ìlérí rẹ̀. Israel behaved the report of 10 of the 12 spies that were sent to explore the promised land. In this classic case, the majority position stood for rebellion against God, and the results were tragic for Israel. So today, moral behavior is not determined by the consensus of people's opinion. It is based on the teachings of God's word. Regarding any moral issue, a Christian will take his or her stand on the word of God, even if doing so means facing the opposition and threats of the majority. Ẹ̀yin ará, ẹ jẹ́ kí a wà ní àti Olúwa. Ẹ jẹ́ kí a mọ ohun tí Olúwa sọ, ohun tó fẹ́ ká ṣe. When we acknowledge him, we have to follow him. Ẹ má ṣe jẹ́ kí a dìtẹ̀ sí Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ kí a ṣe àìgbọràn sí Ọlọ́run. Ọ̀pọ̀ àwọn ènìyàn ṣe àìgbọràn sí Ọlọ́run nínú aginjù. Wọ́n ṣègbè, wọn ò dé ilẹ̀ Kénáánì. Bákan náà, ẹ jẹ́ kí a wọ ọ̀pọ̀ àwọn ènìyàn lónìí bí wọ́n ṣe ń ṣe àìgbọràn sí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí wọ́n ṣe ń ṣe àìgbọràn sí ìlànà Ọlọ́run. Bí wọ́n ṣe àìgbọràn sí ìfẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń lọ sí ìparun bí wọ́n bá kọ̀ láti ronúpìwàdà kí ikú tó dé tàbí kí ìpè tó dé. Lágbára Ọlọ́run, a ò ní panupọ̀ pẹ̀lú ayé lórúkọ Jésù. Ní kókó kẹta, ó sọ fún wa nípa ìjìyà àwọn tó kù. Ìjìyà àwọn tó kù. Ìjìyà àwọn tó kù. Ìjìyà àwọn tó kù. Ẹni pé Olúwa fi ìjìyà fún àwọn tó kù. Àwọn tó kù wọ́n jìyà, ìjìyà dé bá wọn. The intervening verses record God's words to Moses, in which he revealed to his servants that divine judgment will come upon the people for their mutiny. Moses' intercession on their behalf had spared their lives for time being, but God's punishment would surely come. Bí náà ni mo ti sọ fún wa. Mósè gba àdúrà ẹ̀bẹ̀ sí Ọlọ́run fún ìwà ìgbọràn wọn yìí. A dá ẹ̀mí wọn sí, a dá wọn sí fún àkókò díẹ̀, ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n ṣègbé, ni wọ́n sì parun ní ẹnu aginjù. Olúwa wá pa wọn ní ẹ̀kan náà, ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni wọ́n ń kú. Gbogbo àwọn ènìyàn láti ẹnu 20 ọdún sókè lákòókò yìí ló kú ní aginjù. Kò sí inú wọn tó dé ilẹ̀ Kénáánì. Then a mú ìbéèrè wọn ṣẹ. Kí sì ni ìbéèrè tí wọ́n béèrè? Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ní ẹsẹ̀ 29, ìwé Númérì orí 14 àti ẹsẹ̀ 28 àti ẹsẹ̀ 29. Ẹsẹ̀ 28 àti ẹsẹ̀ 29. Wí fún wọn pé Olúwa wípé bí mo ti wà ní tòótọ́ bí ẹ̀yin ti sọ ní etí mi, bẹ́ẹ̀ ni èmi yóò ṣe sí yín. Òkú yín yóò ṣubú ní aginjù yìí, àti gbogbo àwọn tí a kà nínú yín gẹ́gẹ́ bí iye gbogbo yín láti ẹnu 20 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ tí ẹ kùn sí mi. Kí ni ohun tí wọ́n sì sọ? Ẹni pé ikú ni ó jẹ́ ohun tí Olúwa kéde, pàápàá jùlọ lórí gbogbo àwọn tí ó ti dàgbà tí wọ́n ṣe ọ̀tẹ̀ sí Ọlọ́run.
ṣùgbọ́n ikú iná ni Ọlọ́run kò jẹ́ kí ó wáyé ní ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n hu ìwà búburú yìí, nítorí pé Mósè bẹ̀bẹ̀ àdúrà fún àwọn ènìyàn wọ̀nyí, ṣùgbọ́n a rí wípé kí wọ́n tó dé ilẹ̀ Kénáánì lẹ́nu ọmọ 20 ọdún sókè, Olúwa lù wọ́n, gbogbo wọn ni ó sì kú láti ẹnu ọmọ 20 ọdún sókè. Gbogbo àwọn tí ó kù yìí ni wọ́n kú ní inú aginjù. Mo tún sọ lẹ́ẹ̀kan sí pé ò ní ṣègbè sí aginjù ayé. Gbogbo ohun tí Sátánì lè fẹ́ kí a ṣe láti lè mú kí a ṣe àìgbọ́ràn sí Ọlọ́run, kí a lè ṣègbè sí aginjù ayé, ó ní ìṣẹ́gun lórí rẹ̀ lórúkọ Jésù. Ẹni pé instead the Israelites trail in the wilderness for the next 38 plus years would be marked by their graves as they fell one by one. Kí ni tí wọ́n sì sọ náà ni pé abatilẹ̀ ti kú ní Íjíbítì tàbí àbá sì kú ní aginjù yìí, ṣé òun tí wọ́n sọ nìyẹn? Wọ́n ní Mósè àbá ti kú ní Íjíbítì, nítorí pé a ò sì kú ní Íjíbítì, abatilẹ̀ tí wàá kú gan ní aginjù yìí, dípò kí a wá lọ ti pa ẹ̀dá run ní ilẹ̀ Kénáánì. Ohun tí wọ́n sọ, Olúwa sì sọ bẹ́ẹ̀. Ó ní ẹjá wọn tí ẹsẹ̀ yẹn sọ, ẹsẹ̀ 28, wọ́n ní wí fún wọn pé Olúwa wí pé bí mo ti wà ní tòótọ́, bí ẹ̀yin ti sọ ní etí mi, bẹ́ẹ̀ ni èmi yóò ṣe sí yín. Adéọ̀pọ̀ àwọn ènìyàn tá sọ pé mo máa hu ìwà tó burú, mo máa ṣẹ̀, nígbà tí Olúwa bá máa rí mi, inú máa bí, jíjù gbígbé tó bá máa gbé mi báyìí, á kọ́ fì mí kọjá ọ̀run àpáàdì rárá. Ọlọ́run kò ní ju ẹnikẹ́ni. Ọlọ́run kò ní gbé ẹnikẹ́ni láti jù sí inú náà àpáàdì. Olúkúlùkù ènìyàn ló máa fi ẹsẹ̀ rẹ̀ rìn lọ síbi tí ó ti gbé ṣe iṣẹ́ rẹ̀ nígbà tó wà nínú ayé. Àwọn tí wọ́n ti ṣe iṣẹ́ ibi ayérayé, wọ́n máa fi ẹsẹ̀ wọn rìn. Bíbélì sọ fún yín pé ó ní a ó sì wí fún ọmọ ènìyàn, yóò sì wí fún àwọn tó wà ní ọwọ́ tó yí pé kọjá sí inú ìyè àìnípẹ̀kun tí a ti pèsè sílẹ̀ fún yín, ẹ kọjá lọ. Bẹ́ẹ̀ náà ni yóò sì wí fún àwọn tí ó wà ní ọwọ́ òsì wípé ẹ kọjá sí inú náà àjò òkú tí a ti pèsè sílẹ̀ fún èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀. Iná ọ̀run àpáàdì kìí ṣe fún ènìyàn, ṣùgbọ́n fún èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn tó bá hu ìwà ìgbọ́ràn sí Ọlọ́run, tí wọn ò ṣetán láti gbọ́ràn sí gbogbo àṣẹ rẹ̀ àti láti tẹ̀lé, àwọn pẹ̀lú máa ní ipa àti ìpín tiwọn nínú iná àjò. Nínú ìwé orin Dáfídì, ẹja wo orí 9 ẹsẹ̀ 17. Ìwé orin Dáfídì orí 9 ẹsẹ̀ 17. Olórin Dáfídì wípé orí àwọn ènìyàn búburú ni a ó dà sí ọ̀run àpáàdì àti gbogbo orílẹ̀-èdè tí ó gbàgbé Ọlọ́run. Wọ́n gbàgbé Ọlọ́run nítorí pé wọn ò rìn nínú ìfẹ́ rẹ̀, wọn ò pa òfin àti àṣẹ rẹ̀ mọ́. Bí a tilẹ̀ ti ń sọ fún wọn tó, ṣùgbọ́n síbẹ̀ kò ní ìtumọ̀ nínú ayé wọn. Bí gbogbo ọ̀rọ̀ tí Joshua àti Caleb ń gbìyànjú rẹ̀ láti sọ fún àwọn ìjọ ènìyàn Ísírẹ́lì pé àwa lè gba ilẹ̀ náà, wọ́n máa jẹ́ ìjẹ́ fún wa, ṣùgbọ́n kò ní ìtumọ̀ létí wọn. Ẹ̀já wo tó ṣẹlẹ̀ ní òpin ìrìn àjò wọn, wọ́n ṣègbè sínú aginjù. Bẹ́ẹ̀ náà ni olúkúlùkù àwọn ènìyàn tí ó bá kọ̀ láti rìn nínú ìfẹ́ Ọlọ́run, ẹnikẹ́ni tí ó bá kọ̀ láti rìn nínú ìfẹ́ Ọlọ́run, ènìyàn búburú ni. Bó ti wù kí ìwà rẹ̀ dára tó níwájú àwọn ènìyàn, ṣùgbọ́n provided he was unable to obey the word of God, he was unable to follow the will of God, he's a wicked man. Ó máa ní ipa àti ìpè tirẹ̀ ní ọ̀run àpáàdì. Ó ní orí àwọn ènìyàn búburú ni a ó dà sí ọ̀run àpáàdì àti orílẹ̀-èdè tí ó gbàgbé Ọlọ́run. Wọ́n fi Ọlọ́run ayé yìí ṣe Ọlọ́run wọn, wọ́n fi àṣà ayé yìí ṣe Ọlọ́run wọn, wọ́n fi ìfẹ́kúfẹ́ ṣe Ọlọ́run wọn. Wọ́n rìn nínú ìfẹ́ Ọlọ́run, wọ́n ṣe èyí tí ó wù wọ́n, wọ́n rìn ní ọ̀nà tó wù wọ́n. Nínú ìwé orin Dáfídì, ẹja wo orí 50. Mo wo ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ 22 rẹ̀ wípé ó ní ǹjẹ́ rò èyí ẹ̀yin tí ó gbàgbé Ọlọ́run, kí èmi kí ó má bàa fà yín ya pẹ́rẹpẹ̀rẹ tí kò sí olùgbàlà. Ẹja wo tí Ọlọ́run sọ. Gbogbo èèyàn tó bá gbàgbé Ọlọ́run, ìwọ tó gbàgbé Ọlọ́run tó sì ń ṣe ètò wò, ronú eléyìí, ọ̀la lè pẹ́ jù. Tomorrow may be too late.
Even tonight may be too late for you. Ṣùgbọ́n lónìí ni má ṣe jẹ́ ó di ọ̀la. Lónìí ni ronúpìwàdà, ṣe àtúnṣe ọ̀nà rẹ pẹ̀lú Ọlọ́run, ẹ bá Ọlọ́run làjà, kẹ́sì nínú ìgbọ́ràn, nínú ìfẹ́ rẹ̀. Nínú ìwé orin Dáfídì ẹja wo orí 49 ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 15. Orin Dáfídì orí 49 mo ka ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 15. Ó ní ìrò inú wọn ni kí ilé wọn kí ó pẹ́ títí láé àti ibùjókòó wọn láti ìrandíran. Wọ́n sọ ilẹ̀ wọn ní orúkọ ara wọn, ṣùgbọ́n ènìyàn tí ó wà nínú ọlá kò dúró pẹ́. Ó dàbí ẹranko tí ó ṣègbé. Ipa ọ̀nà wọn yìí ni ìgbẹ́kẹ̀lé wọn, ọ̀rọ̀ wọn sì tọ́ ní ojú àwọn ọmọ wọn. Bí àgùntàn ni à ń tẹ́ wọn sí isà òkú, ikú yóò jẹun lára wọn. Ẹni dídúró ṣinṣin ni yóò jọba wọn ní òwúrọ̀, ẹwà wọn yóò sì rẹ̀ kúrò. Isà òkú sì ni ibùgbé wọn. Ẹsẹ̀ 15. Ṣùgbọ́n Ọlọ́run ni yóò ra ọkàn mi lọ́wọ́ isà òkú, nítorí pé òun yóò gbà mí. À ń sọ nípa ti àwọn aláìwà bí Ọlọ́run, àwọn ẹlẹ́ṣẹ̀. À ń sọ fún ibi tí yóò jẹ́ ibùgbé wọn. À ń sọ fún ohun tí yóò jẹ́ ìpín wọn ní ìgbà tí wọ́n bá fi ayé yìí sílẹ̀. Nígbà tó wà nínú ayé, ọrọ̀ wọn ni Ọlọ́run wọn, ipò wọn ni Ọlọ́run wọn. Wọ́n ní tó, wọ́n ní àníṣẹ́kù. Kò sí ohun tí wọn ò ní, kò sí ohun tó fẹ́ ṣe tí ó nira fún wọn láti ṣe. Wọ́n gbàgbé Ọlọ́run, wọ́n gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run. Wọ́n gbára lé ipò tí wọ́n wà láì mọ̀ ipò ọjọ́ kan ń bọ̀ tí wọ́n máa fi ipò náà sílẹ̀. Jésù ń sọ nípa ọkùnrin ọlọ́rọ̀ kan, ẹni tó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Nígbà tó gbìn tó sì ní ìkórè púpọ̀, ní àṣálẹ́ ọjọ́ náà ó sì rí pé èmi ni mo ní àká tó pọ̀ tó báyìí, èmi ni mo ní ìkórè tó pọ̀ tó báyìí. Ó ní mi yóò sì wí fọkàn mi pé ìwọ ọkàn mi máa jẹ, máa yọ̀, máa gbádùn. Ó ní alẹ́ ọjọ́ náà ohun kan sì fọ̀ sí wípé lálẹ́ òní yìí la ó béèrè ẹ̀mí rẹ̀ ní ọwọ́ rẹ̀. Títa ní àwọn ọ̀rọ̀ wọ́n ni. Hallelujah. Nítorí náà ìyẹn ènìyàn mi ní Olúwa, ẹ jẹ́ ká kíyèsí ìgbé ayé wa láti mọ̀ dájú pé ìgbé ayé wa kò pẹ́ púpọ̀ nínú ayé yìí. Àkókò díẹ̀ la nílò nínú ayé. Bí a bá ní owó, ẹ jẹ́ kí a mọ̀ wípé Olúwa ló fún wa. A ní láti fi yin Ọlọ́run, a ní láti fi bu ọlá fún Ọlọ́run. A gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí yẹn kó sí wa lórí láti máa ṣe òdì sí Ọlọ́run. Bí a bá wà ní ipò kan, a ní láti mọ̀ wípé Olúwa ló fún wa sí ipò bẹ́ẹ̀. A ní láti bẹ̀rù Ọlọ́run láti máa gbé ìgbé ayé tí ó wù ú. Ohunkóhun yòówù tí a lè ní nínú ayé, Olúwa ló fi wá sí ibẹ̀, Olúwa ló fún wa. Therefore, we have to use all those things to praise Him, to glorify His holy name. Kò sí ohun tí a lè ní, kò sí ipò tí a lè ní tí wọ́n lè gbé ẹ̀mí wa dúró tàbí tí wọ́n lè rà wá padà ní ọjọ́ ìbẹ̀wò. Ṣùgbọ́n Ọlọ́run ti rán Jésù wá sínú ayé láti wá ara ọkàn wa padà, láti ṣe ìràpadà ọkàn wa, láti gbà wá lọ́wọ́ ipá àti agbára ẹ̀ṣẹ̀, láti dá wa nídè, láti fún wa ní òmìnira. Kò sì fi wá sílẹ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n tó ń sọ fún wa wípé òun lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún wa, pé níbi tí òun bá wà kí àwa náà kì í ó lè wà níbẹ̀ pẹ̀lú. Tọ́nà àwọn tó kù tó jẹ́ wípé wọn ò parun, wọn ò ṣègbé sínú aginjù, òun náà ni àwọn méjì náà. Ta ló lè dárúkọ wọn fún mi? Joshua àti Kálíbù ní ẹsẹ̀ 30 verse 30 ìwé orí 14 yẹn. Ó ní ẹ̀yin kì yóò dé inú ilẹ̀ náà tí mo ti búra láti mú yín gbé inú rẹ̀, bí kò ṣe Kálíbù ọmọ Jẹ́fúnì àti Joshua ọmọ Núnì. Ẹ já wo tí Olúwa sọ fún àwọn ènìyàn wọ̀nyí. Olúwa ti sọ, Olúwa sì dúró lórí ohun tó sọ pé àwọn ènìyàn Ísírẹ́lì ló máa fún ní ilẹ̀ náà, wọ́n á máa gbé inú rẹ̀. Gbogbo àwọn ènìyàn Kénáánì tó ń gbé inú ilẹ̀ náà, òun yóò fún àwọn ọmọ Ísírẹ́lì ní agbára láti lé wọn jáde. Ṣùgbọ́n ẹ jẹ́ kí a wo ohun tí àìgbàgbọ́ ohun tó fà sínú ayé wọn. Ẹ jẹ́ kí a wo ohun tí ìfẹ́kùfẹ́ ayé ohun tó ń bẹ ní Íjíbítì ni wọ́n rántí. Wọ́n kúrò ní Íjíbítì, ṣùgbọ́n Íjíbítì ò kúrò nínú ayé wọn. Wọ́n rántí wípé ó bá jẹ́ Íjíbítì la ẹjẹ́ padà sí Íjíbítì o. Bó bá jẹ́ Íjíbítì láwa ní àwa máa wà láàyè.
àwọn ọmọ wa wọn ò ní kú, àwọn aya wa wọn á wà lálàáfíà, àwa gan a máa wà láàyè. Ṣùgbọ́n ibi tí ẹ sọ wípé Olúwa mú wa lọ yìí, a fẹ́ lọ́run wá nípasẹ̀ idà ni. Àwa ò lè lọ. It's better for us to go back to Egypt. Nítorí àìgbàgbọ́ yìí, nítorí àìgbàgbọ́ jáwé ohun tí Olúwa sọ. Ṣùgbọ́n Joshua àti Kálẹ́bù nìkan ni Olúwa sì ìpinnu rẹ̀ fún. Nínú gbogbo àwọn ènìyàn tó kúrò ní Íjíbítì, Joshua àti Kálẹ́bù nìkan ló dé ilẹ̀ Kénáánì torí wọ́n dúró nínú ìgbàgbọ́. Kì í ṣe wípé àwọn náà rí ìyà. Ẹ já wò nínú àwọn ènìyàn 12, àwọn 10 mú ìròyìn wá, àwọn náà lè rò wípé kí àwọn ènìyàn lè dá wọn mọ̀, kí àwọn ènìyàn lè fẹ́ràn wọn, kí ìjọ àwọn ènìyàn lè máa sọ pé yes, you are a good people. A lè recognize wípé you love the congregation of the people, you love the Israelites. Bákan náà ni kí wọ́n sọ ohun kan náà tí àwọn ènìyàn 10 náà sọ. A ò lè lọ sí ilẹ̀ náà o, a ò lè gba ilẹ̀ náà o, ẹ jẹ́ á padà sí Íjíbítì o. Ọpẹ́ ńlá ni fún Ọlọ́run tí a lè rí ènìyàn 2 tó lè sọ nípa ilẹ̀ náà, tó sì lè fi ọwọ́ sọ̀yà nípa agbára Ọlọ́run tó ń gbani. Ìbá jẹ́ pé a ò rí ẹnì kankan, in fact, báwo ni situation ìbá ṣe rí lọ́jọ́ náà? Báwo ni Mósè àti Árónì ìbá ṣe wà? Well, I am sure pé Olúwa máa ka gbogbo wọn run. Ó lè wá dá Mósè sí, ó lè ṣe ọ̀nà mìíràn láti lè retain ẹnìkan nínú ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì láti wá ẹnìkan fún ara rẹ̀. Tí ohun tí ó ti sọ nípa Ábúráhámù, tí ohun tí ó ti sọ nípa Ísákì, tí ó ti sọ nípa Jákọ́bù yìí pé irú ọmọ yìí ló máa fún ní ilẹ̀ yìí, kó wá sí ìmúṣẹ. Prophecy, àsọtẹ́lẹ̀ dáadáa yóò wá sí ìmúṣẹ lórí ayé rẹ̀ lórúkọ Jésù. Ẹni pé àwọn ènìyàn wọn yìí, àwọn 2 ló kù, Joshua àti Kálẹ́bù, torí wọ́n dúró. Ẹ má ṣe ronú wípé torí àwọn ènìyàn wọ̀nyí ń ṣe báyìí, torí àwọn ènìyàn wọ̀nyí ń rìn báyìí, torí àwọn ènìyàn wọ̀nyí wọ́n kún fún wọ́n wọ̀ tíbí yìí, èmi náà máa wọ̀ mi ní jẹ́ kókó èmi nìkan. Ẹ jẹ́ ká wo àwọn ènìyàn bí wọ́n ṣe bà ìwà ara wọn jẹ́, bí wọ́n ṣe bà ayé ara wọn jẹ́. Amen and amen. Má jẹ́ èmi ní jẹ́ kókó èmi nìkan o. Tàbí ṣé nínú gbogbo ìjọ tó wà lómù tàbí tó wà ní Èkìtì, bí a bá rí, a máa rí ọ̀pọ̀ ìjọ tó yẹ pé kò sí tó ń ṣe, wọ́n ṣe máa di irun wọn, wọ́n ṣe onírúurú, ọ̀pọ̀ obìnrin á wọ ṣòkòtò, ọ̀pọ̀ obìnrin á wọ onírúurú aṣọ, ọ̀pọ̀ ọkùnrin in fact wọ́n the way tó fi ń ṣe onírúurú, the way tó fi ń jẹ irun onírúurú àwọn ẹ̀kọ́ àwa náà má jẹ́ kí a máa ṣe bí àwọn náà ti ń ṣe, so kí a lè ní àwọn mẹ́mbà púpọ̀. Let us be like them, let us speak like them, let us behave like them. Wọ́n bá sọ pé tí yín má ti tún yàtọ̀, tí yín má ti tún lé o. But we are preaching the same heaven, we are preaching the same Jesus. Truly we are preaching the same Jesus, but the way ta fi gbà ó yàtọ̀ sí ara wọn. Àwọn kan rí wọn ò dá mọ̀, but nígbà tá a bá dá Jésù mọ̀ dáadáa, a ó lè mọ̀ wípé a gbọ́dọ̀ súnmọ́, a gbọ́dọ̀ ṣe ohun tó sọ fún wa láti ṣe, a gbọ́dọ̀ tí inú ayé kúrò, ká mọ̀ wípé ọ̀run là ń lọ. Tó bá jẹ́ ti ayé, àìṣe ti ayé. Àwọn ènìyàn yìí wọ́n kọ̀ láti gbàgbọ́ nínú Ọlọ́run, nínú ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n lọ sí Kénáánì. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ àwọn ènìyàn lónìí ti gbàgbé wípé a ń lọ sí Kénáánì. Wọ́n ti gbàgbé nípa ìpè, wọ́n ti gbàgbé nípa ìgbàsókè àwọn àyànfẹ́. Wọ́n gbàgbé wípé ikú kì í ṣe òpin ènìyàn nínú ayé. When we die, a time will come, we are going to be resurrected. Gbogbo àwọn ènìyàn tó ti kú ni a ó jí dìde ní ìgbà ó bá yá. Àwọn tí ò sì tí ì kú, àwa tí ò tí ì kú, a ó pa wá lára dà, a ó fò pàdé Jésù ní àwọ̀ sọ́mọ̀. It may be today, it may be tomorrow, it may be in the night. Ṣé àwa múra sílẹ̀ dé? Ṣé ìgbà ọba dé ṣé kò ní sọ pé I'm sorry, irun tó wà lórí rẹ̀ yìí, I'm sorry, ṣòkòtò tó wà nídìí rẹ̀ yìí, I'm sorry, irú ìlẹ̀kẹ̀ tó wà nídìí rẹ̀ yìí, I'm sorry, ohun tó ti fi sétí yìí, I'm sorry. When Jesus said, I'm sorry, that is, there is no room for you in heaven. Nígbà ó bá dé, báwo ni yóò ṣe bá wa?
ṣé yóò bá wa kí a sì fọ aṣọ wa. Ọlọ́rin kan sọ fún mi pé òtítọ́ Jésù lọ fún wẹ̀nú mọ́ bí àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn, aṣọ rẹ̀ àfúfún ó sì mọ́ láúláú, àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn. Ǹjẹ́ ò tí ì fi aṣọ rẹ̀ yí èrí òtítọ́ àti wẹ̀ ọ́? Ṣé ò tí ì fi aṣọ rẹ̀ yí epo? Ṣé ò tí ì fi yí àbàwọ́n? Ní ìgbà ó bá dé, ǹjẹ́ yóò ha bá ọ nínú ìwà mímọ́? Táwọn èèyàn ṣe ń ṣe náà mo máa ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe ń rìn tó bá ló máa rìn bẹ́ẹ̀. Ṣé òun mọ ibi tó ń lọ sí? Bẹ̀tà wá tí a bá mọ̀ wípé a mọ ibi tí a ń lọ sí, pé à ń kúrò nínú ayé yìí lọ síbi ayérayé, a ò gbọ́dọ̀ jẹ́ kí ohunkóhun ló di wa lọ́wọ́. A ò gbọ́dọ̀ jẹ́ kí ohunkóhun kí ó dọ̀tí aṣọ wa. A gbọ́dọ̀ jẹ́ kí ohunkóhun kí ó ṣe àbùkù tàbí kí ó jẹ́ àbàwọ́n lára aṣọ wa. Nínú ìwé Jóòbù orí ìkẹjọ, mo ka ẹsẹ̀ ìkẹtàlá. Jóòbù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàlá. Job chapter 8 verse 13. Jóòbù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàlá. Bẹ́ẹ̀ ni ipa ọ̀nà gbogbo àwọn tí ó gbàgbé Ọlọ́run, ìrètí àwọn àgàbàgebè yóò di òfo. Ẹ jẹ́ wò lásẹsẹ kẹwàá. Ó ní àwọn kì yóò há kọ́ ọ, wọn kì yóò sì sọ fún ọ. Àwọn kì yóò há kọ́ ọ, wọn kì yóò sì sọ fún ọ. Wọn kì yóò sì sọ̀rọ̀ láti inú ọkàn wọn jáde wá. Koríko odò ha lè dàgbà láì ní ẹrẹ̀, tàbí eéṣú ha lè dàgbà láì lómi. Nígbà tí ó wà ní tútù, tí a kò ké lulẹ̀, ó rọ̀ dànù sí ewéko mìíràn gbogbo. Bẹ́ẹ̀ ni ipa ọ̀nà gbogbo àwọn tí ó gbàgbé Ọlọ́run, ìrètí àwọn àgàbàgebè yóò di òfo. Ìrètí àwọn àgàbàgebè. They profess to be Christian, but they are not a Christian. They profess to be a believer, but they are not a believer. Wọ́n sọ pé wọ́n jẹ́ Christian, but they are not. Wọ́n jẹ́ wípé wọ́n jẹ́ onígbàgbọ́, but they are not. Torí ìwà wọn, torí ìṣe wọn. Torí náà, ẹ̀yin ará, ìparun ń bọ̀ lórí àwọn aláìgbàgbọ́. Ìparun ń bọ̀ lórí àwọn alágàbàgebè. Ṣùgbọ́n ẹ̀yin ará, bí àwọn bá dúró ní ìfẹ́ Ọlọ́run, ìparun ò ní jẹ́ tiwa bí kò ṣe ayọ̀. Ikú ò ní jẹ́ tiwa bí kò ṣe ìyè. Wàhálà ò ní jẹ́ tiwa bí kò ṣe ìdùnnú. Nítorí pé èyí ni yóò jẹ́ ìpín àwọn olóòótọ́. Ní ọ̀kan nínú ìwé Dáníẹ́lì orí kejìlá. Dáníẹ́lì orí ìkejìlá. Dáníẹ́lì orí kejìlá, mo ka ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ ìkejì. Dáníẹ́lì orí kejìlá, mo ka ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ ìkejì. Ó ní àkókò náà ni Máíkáélì balógun ńlá nì, tí yóò gbèjà àwọn ènìyàn rẹ̀ yóò dìde. Àkókò wàhálà yóò sì wà, irú èyí tí kò tíì sí rí láti ìgbà tí orílẹ̀-èdè ti wà títí fi di ìgbà àkókò yìí. Àti ní ìgbà àkókò náà ni a ó gba àwọn ènìyàn rẹ̀ là, àní gbogbo àwọn tí a ti kọ orúkọ wọn sínú ìwé, àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó sùn nínú erùpẹ̀ ilẹ̀ ni yóò jí, àwọn mìíràn sí ìyè àìnípẹ̀kun, àti àwọn mìíràn sí ìtìjú àti ẹ̀gàn àìnípẹ̀kun. Ẹ já dìde lórí ẹsẹ̀ wa. Wọ́n sọ fún Ọlọ́run, Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, ṣe fún ìwàláàyè rẹ, fún ẹ̀kọ́ tí àṣálẹ́ yìí. Olúwa, mo yàn torí pé ẹ dára sí mi. Mo dúpẹ́ torí pé tó bá mi sọ, nítorí pé ò fẹ́ kí n ṣègbé. Ẹ bá mi sọ nípa ìgbé ayé àwọn ènìyàn Ísírẹ́lì, pàápàá jùlọ àwọn anínẹ́wàá nì tí wọ́n mú ìròyìn búburú wá. Ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì sì gbà á, wọ́n kún fún ìgbàgbọ́. Bí Jóṣúà àti Kálẹ́bù tilẹ̀ ti gbìyànjú rẹ̀ tó láti mú ọkàn wọn balẹ̀, láti sọ fún wọn, láti jẹ́ kí wọ́n mọ̀ nípa agbára Ọlọ́run, èyí tí yóò fún wọn ní ilẹ̀ náà, tí yóò mú wọn jogún ilẹ̀ náà. Ṣùgbọ́n wọ́n kọ̀, wọ́n ṣe ọ̀tẹ̀ sí Ọlọ́run, wọ́n sì ṣègbé. Olúwa, mo dúpẹ́ nítorí pé jẹ́ kí àwọn ẹ̀kọ́ yìí ó jẹ́ di mímọ̀ fún mi. Olúwa, bákan náà bí mo ti ń rin ìrìn àjò mi lọ sí ibi iyè, má jẹ́ n ṣègbé. Olúwa, jọ̀wọ́ jẹ́ kí n kún fún ìgbàgbọ́. Gbogbo ẹ̀mí àìgbàgbọ́, ọfà ìgbàgbọ́ tó lè mú kí n ṣègbé, Olúwa, mú mi borí wọn.
ọ̀pá iná jáde kúrò nínú ayé mi, fún mi ní ìṣẹ́gun gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, gbogbo ìrora ayé, gbogbo àṣà ayé tó lè mú kí n pàdánù ibi ìyà ayérayé. Olúwa fún mi ní ìṣẹ́gun lórí wọn, sọ mí di òmìnira ní àṣálẹ́ yìí. Bí ẹ bá dé ní wákàtí ọ̀gànjọ́, Olúwa kà mí yẹ, agbára tí múra sílẹ̀ débi bọ́ rẹ, Olúwa gbé wọ ayé mi, má jẹ́ ń sọnù, má jẹ́ lọ sọ́nù àpáàdì, mú mi dé ìjọba rẹ̀. Ẹja sọ di àdúrà. Bàbá ní orúkọ Jésù, ọlọ́run ayé àti òbí yìí ga, ọlọ́run ìṣòro fún ìfẹ́ rẹ, ọlọ́run ìṣòro fún àbò rẹ, ọlọ́run ìṣòro fún ìtọ́ni rẹ, ọlọ́run ìṣòro fún ìmọ̀lọ́rọ̀ rẹ. Mo dúpẹ́ torí pé ẹ bá mi sọ nípa ìgbé ayé àwọn ènìyàn Ísírẹ́lì, ẹ bá mi sọ nípa ìgbé ayé àwọn amúbẹ̀wá ni tó mú ìròyìn búburú wá fún ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì. Àwọn ènìyàn sẹ́ni sí ìgbàgbọ́ wípé wọn ò lè lọ sí ilẹ̀ náà, wọn ò lè gba ilẹ̀ náà, wọn kún fún ìgbàgbọ́, wọn ò tilẹ̀ gbọ́ nípa àwọn ọ̀rọ̀ ìyànjú àti ọ̀rọ̀ ìmúlọ́kọ̀lé èyí Jóṣúà àti Kálẹ́bù bá wọn sọ láti lè dúró nínú ìgbàgbọ́, láti lè mọ̀ ipá agbára Ọlọ́run wá síbẹ̀ fún wọn láti mọ̀ dé ilẹ̀ náà. Olúwa ní orúkọ Jésù, ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ẹ pa gbogbo àwọn ọmọ ogún ọdún sí òkè, ẹ pa wọn run. Gbogbo àwọn amúlẹ̀wẹ̀wá wọn ni wọ́n sì ṣègbè bákan náà, kò sínú wọn tó dé ilẹ̀ Kénáánì bí kò ṣe Kálẹ́bù àti Jóṣúà, ẹ sì ṣe ìlérí náà fún wọn. Olúwa mo dúpẹ́ nítorí pé ẹ̀yin Ọlọ́run bá mi sọ̀rọ̀ bí mo ti rìnrìn àjò mi lọ sí ibi ayérayé, kí n má ṣe gbòjègẹ́, kí n má ṣe fojú wẹ̀yìn ní ìgbà tí ìpèníjà bá dé, ní ìgbà tí wàhálà bá dé, ní ìgbà tí àìní bá dé, ní ìgbà tí ìdààmú bá dé, ní ìgbà tí ògo bá dé, kí n sá tẹ̀síwájú nítorí pé ń bẹ pẹ̀lú mi. Olúwa mo gbàdúrà ní àṣálẹ́ yìí, agbára tí ó rẹ ọ̀fẹ́ láti gbó nínú rẹ, agbára tí ó rẹ ọ̀fẹ́ láti máa rìn nínú rẹ, agbára tí ó rẹ ọ̀fẹ́ tí ò lè fi gbọ̀jẹ̀gẹ́ kí n má bàa ṣègbè. Olúwa gbé wọ ayé mi, Olúwa mú mi tẹ̀síwájú ní orúkọ Jésù, 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 mú mi tẹ̀síwájú ní orúkọ Jésù. Má jẹ́ n gbọ̀jẹ̀gẹ́, má jẹ́ kí n bẹ̀rù gbogbo ẹ̀mí ìbẹ̀rù láti máa lè rìn nínú ìgbàgbọ́ pẹ̀lú rẹ nínú ayé mi kò lè kí n yọ̀dà rẹ. Gbogbo ẹ̀mí ìfòyà, gbogbo ẹ̀mí ojú, gbogbo ẹ̀mí ìbẹ̀rù nínú ayé mi kí wọ́n lè tẹ̀síwájú ní orúkọ Jésù. Ó yá máa gbiná dànù, 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 máa gbiná dànù lórúkọ Jésù, 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 máa gbiná dànù. Ó bá mo gbàdúrà mú ayé mi tẹ̀síwájú ní orúkọ Jésù. Orúkọ mi sínú ìwé yìí, mú mi dé ibi ìyà ayérayé rẹ̀, má jẹ́ lọ sọ̀rọ̀ àkàlì ní orúkọ Jésù. Ó bá àwọn àṣà yìí, ó bá àwọn ìrìn ayé yìí, ó bá ìfẹ́kúfẹ́ ayé yìí ní orúkọ Jésù. Ètò bá wọn dẹ́nu, mo gbàdúrà ní àṣà yìí fún bí ìṣẹ́gun lórí wọn ní orúkọ Jésù. Nígbà tí èṣù bá dé pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀, agbára láti borí rẹ̀, ó bá lórí ayé yìí. Nígbà tí Sátánì bá dé pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀, nígbà tí ẹ̀ṣẹ̀ bá dé pẹ̀lú àrékérekè rẹ̀ ní orúkọ Jésù. Fún bí agbára láti borí rẹ̀, fún bí agbára láti borí rẹ̀, fún bí ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù. Fún bí ìṣẹ́gun lórí ayé ní orúkọ Jésù. Fún bí ìṣẹ́gun lórí àṣàyé ní orúkọ Jésù. Wọ́n á lè mi tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀, wọ́n á lè mi tẹ̀síwájú àti gbọ́nà nínú ìfẹ́ rẹ̀. Ó lọ gbé wa ayé mi, má jẹ́ ṣàìtọ́nà sí ọ ní orúkọ Jésù, má jẹ́ ṣàìtọ́nà sí ọ ní orúkọ Jésù. Jẹ́ ìmọ́lẹ̀ rẹ̀, ìmọ́lẹ̀ rẹ̀, Olúwa jẹ́ kó máa mọ́lẹ̀ sí ẹ̀ka ẹsẹ̀ mi, jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ̀ máa mọ́lẹ̀ ní ìgbàgbẹ́ bá dé. Olúwa mú èmi àyè ayé ní ìgbàgbẹ́ bá dé. Olúwa ṣe ní ẹ̀dẹ̀ tẹ́wọ́gbà ní ìgbàgbẹ́ bá dé, ṣe ní ẹ̀dẹ̀ tẹ́wọ́gbà ní ìgbàgbẹ́ bá dé, ṣe ní ẹ̀dẹ̀ tẹ́wọ́gbà ní ìgbàgbẹ́ bá dé, ṣe ní ẹ̀dẹ̀ tẹ́wọ́gbà. Ó yẹ dé ní wákàtí ọ̀gọ̀jọ̀, ó yẹ dé ní àkókọ́lé, ó yẹ dé ní ọ̀sánlé, ó yẹ dé ní àárọ̀lé, ó yẹ dé ní àṣálẹ́lé. Any time of the day, any time of the day, any time of the day, can't be worried in the name of Jesus. Can't be worried, my God and Savior. Can't be worried, can't be worried, can't be worried. Olúwa kàrí ẹ̀ ní orúkọ Jésù. Orúkọ mi sínú ìwé ìyè rẹ̀, orúkọ mi nínú ìwé ìyè rẹ̀. Ẹ̀ṣẹ̀ má jẹ́ ó parẹ́, àwọn má jẹ́ ó parẹ́, má jẹ́ kí fọwọ́ àbẹ parẹ́, ìwà má jẹ́ ó parẹ́, ọ̀rọ̀ má jẹ́ ó parẹ́, ìgbésẹ̀ tó má jẹ́ ó parẹ́. Olúwa mú mi dúró nínú rẹ̀ ní orúkọ Jésù. Mú mi dúró nínú rẹ̀, mú mi dé lérí mi ní orúkọ Jésù. Mú mi dé Kénáánì ìjọ, Kénáánì ọ̀run, mú mi dé Jerúsálẹ́mù ọ̀run. Ọlọ́run ẹ ṣé o. Thank you my God. Thank you Jesus. Hallelujah. Thank you Lord. Hallelujah. Thank you Jesus.